Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad wa sahbihi wa sallim. Nǹkan kékeré náà la fẹ́ ṣàlàyé àmọ́ tó léwu kí n ò fi ilẹ̀ láì ṣàlàyé. Ó náà ní question wípé ta ló lórí Yorùbá gan? Gẹ́gẹ́ bí ìwọ tó jẹ́ mùsùlùmí, ta ni olórí Yorùbá? Ìwọ mùsùlùmí ni ọ́. Ìdáhùn wo ló yẹ kí ìwọ tó jẹ́ mùsùlùmí kó dáhùn àbí kí ló yẹ kó believe? Ipe ta ni olórí mi gẹ́gẹ́ bí èmi tí mo jẹ́ Yorùbá Muslim? Ṣé Ọ̀ọ̀ni lolórí mi? Yorùbá Muslim sí ni mí, mùsùlùmí ni mí, Yorùbá ni mí. Ṣé Ọ̀ọ̀ni ni olórí mi? Àbí ọba Aláàfin lọ́yọ̀ọ́? Nítorí ọ̀rọ̀ kan tí wọ́n jára rẹ̀ mo wá fi ẹlẹ́kẹta kó àbí Olúwo ọba tó declare Islam. Nítorí tí mo fi Olúwo ṣe ẹlẹ́kẹta ń ṣàlàyé o, máa ṣàlàyé o. Ẹ̀yin yẹn wá ọba tó jó lórí Yorùbá táàbà ní orojọ́ jù, Oòduà tó jẹ́ bàbá wa, òun ní bàbá wa, òun lọ balẹ̀ lórí. Nínú àdámọ̀ Yorùbá àwọn ọmọ rẹ̀ ni ọmọ jẹ́ olórí lé a lórí. So tí Aláàfin bá ń claim wípé òun ló lórí gbogbo ọba Yorùbá, tó bá jẹ́ ọba Yorùbá o tó sì jẹ́ ọmọ, tó bá jẹ́ ọmọ Oòduà, òdodo ni o. Òun náà lọ́ba tó ṣẹ́kù tó jẹ́ ọmọ bíbí Oòduà. Torí èyí tó hàn jù lóòtàn Ọọ̀ni òkè sọmọ Oòduà o. Ọọ̀ni òkè sọmọ Oòduà o. Wọ́n bá àwọn Ọọ̀ni àwọn ìran wọn Oòduà gan bá wọn nífẹ̀ẹ́ ni. Nítorí pé gbogbo àwọn ọmọ tọ́jọ́ mọ Oòduà báyà bíi méje bí wọ́n ṣe máa ń wí, wọ́n kú ní Ifẹ̀, wọ́n láwọn lọ rèé gbìjà bàbá wọn. Ló jẹ́ kí oyè ipò tí Ọọ̀ni wà wọn, ló jẹ́ kí oyè yẹn wà ńlẹ̀. So Aláàfin òun lọmọ gangan ojúlówó tó jẹ́ ọmọ bíbí Oòduà. Ọọ̀ni èyí ṣe ara Oòduà, abọ́ rẹ̀ ni wọ́n, olóòṣà ni wọ́n. Ṣé ibi tí wọ́n ń rólé òun nítorí pé tí wọ́n ń rólé rẹ̀ wọ́n ti jẹ́ olórí Yorùbá? N tó bí rèé o. Ọọ̀ni èyí ṣe pé mò ń sọ̀rọ̀ pé kẹ́ ẹ má respect ẹ o, a respect wọn gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà, ṣùgbọ́n àgbà wọn gbọ́, àtẹ̀lé wọn, wọ́n èyí sì ṣe olórí àwa níbàámu orú ẹ̀sìn tí wọ́n ń ṣe. Èèwọ̀ ni fún mùsùlùmí kó pè wọ́n lólórí òun, ọ̀rẹ́lẹ́bọ ni wọ́n, mùsùlùmí lèmi. Ṣé nípa bẹ́ẹ̀ kápá bẹ́ẹ̀ sọ pé olórí Yorùbá gágágágá Aláàfin ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n olórí tí òṣèlú gbé, táwọn olóṣèlú fà lẹ̀ tí wọ́n gbé, tí wọ́n fi agbára òṣèlú tí tó fi áńjọ́ lórí ilé àwa Yorùbá lórí òun ni Ọọ̀ni. Ṣùgbọ́n tá a bá fẹ́ tútàn wò, tá a bá fẹ́ sọ̀tàn, Aláàfin lolórí àwa Yorùbá, òun lolórí ọba, òun lájọ tán. Báwo wá ní méjèèjì ṣe yàtọ̀? Kí ni yàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì? Níbàámu ṣe torí mùsùlùmí gbọ́dọ̀ dúró tóòtọ́, ó sì gbọ́dọ̀ mọ̀ òótọ́. Olórí gẹ́gẹ́ bí èmi tí mo fẹ́ sọ̀rọ̀ bí mùsùlùmí gidi torí ẹ̀ sí pé Ọọ̀ni olórí àwọn ọba tó bá ń àti ẹ tó bá gbà pé ìwọ lolórí àwọn bàbá Ọọ̀ni, òun lolórí àwọn tó bá ń tẹ̀lé tẹ́jọ́ ń ṣẹbọ pọ̀, ẹbọ tí Ọọ̀ni ń ṣeun èso lórí ìtawà. Olórí Yorùbá tí Aláàfin ọba ṣẹbọ, olórí Yorùbá ni ọ lóòótọ́. Ṣùgbọ́n ta lolórí mùsùlùmí? Ìmáàmù kọ́ lolórí mùsùlùmí. Ká má sọ̀rọ̀ bí ará oko. Ibi ẹ bá ti gbé Islamic system kalẹ̀, ìmáàmù olórí mùsùlùmí ni ọ̀yàn máa kírun fún wọn. Bẹ́ẹ̀ náà ni olórí mùsùlùmí ó ṣe yan àlùkọ́dí máa dájọ́ ṣẹ̀ríà. Olórí mùsùlùmí oní ọ̀yàn olórí security amirul jaysh. Olórí mùsùlùmí ní ọ̀yàn alimufti olórí mùsùlùmí. Táwa lórí mùsùlùmí náà lọ bá mùsùlùmí bí wọ́n ṣe ń jẹ́ bọ̀ káàkiri àgbáyé. Ó wá lè wá ní amirul mùsùlùmí kọ́ mọ́ jọba o, òun lọ dáa jù. Wọ́n máa yan tó bá ti dá ni wọ́n máa yàn délé. Ṣùgbọ́n ká tó wọ́n bá wá sọ pé àwọn ò yàn báwọn, ọba làwọn máa yàn, tó sì jẹ́ pé ọba yẹn wọ́n fi ti sí pé ọba ìsìláàmù ni. Ọba náà dáa. Ọba ní ọwọ́ àyàn ìmáàmù nínú ìsìláàmù tí a tá ń ṣe káàkiri lágbàáyé, kò sí ìyàtọ̀ tó ti change. Ọba ọ̀yàn ìmáàmù lọ́ba mùsùlùmí ni o. Ọba ọ̀yàn ìmáàmù, ọba ọ̀yàn àlùkọ́dí, ọba ọ̀yàn oyè tó pọ̀ tó jóyè Islam. Gẹ́gẹ́ bó ṣe pé president ní democracy, òun ní ọ̀yàn minister of defence, minister of economy, minister of health, minister of education kankan. Tí president wà dé lórí gbogbo wọn. Bẹ́ẹ̀ náà ni ọba as-sultan, ó sì lè jẹ́ al-khalifa, ó lè jẹ́ amirul muslimin, ó lè jẹ́ amir bí emir. Òun náà wà ní àwọn oyè mínísítà àti ẹ̀ náà mínísítà rẹ̀ òun náà ni al-mufti, ra'isul ulama, al-qadi, àwọn oyè tó pọ̀ báwọn. Ìmáàmù kan ní máa yan league of imam and alfa kò ní agbára kankan nínú ọpọlọ àti inú àgbọ́yé ẹ̀sìn àti inú doctrine ẹ̀sìn àti inú pé èèyàn lajú, kò ní agbára kankan láti yan mufti. It's like kéèyàn sọ pé commissioner yan minister. Ìmáàmù gan kò tó mufti, ìmáàmù gan gan kò tó mufti. Àwọn ulama wọ́n kó wọn jọ, mufti náà máa gbé ọ̀rọ̀ wọn jáde,
ọ̀gá ni mufti jẹ́ fún àwọn ulama bí ìgbà pé ẹ̀ka ìgbà nǹkan nígbà tí ọmọ nǹkan tẹ́fẹ́ máa sọ lẹ́nu nípa bẹ́ẹ̀ àwọn òṣèlú sọ́ra lẹ́nu bẹ́ẹ̀ bá ti wọgbó àní wọgbó tẹ̀lé láfi ń kílẹ̀ àwọn eré àyẹn now ibi tá a ti fẹ́ sàlàyé pé ìṣòbẹ̀ yẹn ibi tá a ti sàlàyé pé ta ló lórí wa olórí àwa mùsùlùmí ọba tó bá jáde tó pera rẹ̀ lọ́ba mùsùlùmí nílẹ̀ káàró òjìrè lónìí àbòsí ni kátó kéèké lórí wa ọba ni wọ́n ní ọba Olúwo ó nítàn wípé òun làkọ́kọ́ ọba mùsùlùmí nílẹ̀ káàró òjìrè kódà ó ti ń jẹ́ ọba mùsùlùmí kí wọ́n tó bẹ̀rẹ̀ sí jẹ́ ọba mùsùlùmí nílọrin Ìwó láti 16 nǹkan kan ní ti ń jẹ́ ọba mùsùlùmí ó di ọba 13 tí ó máa jẹ́ ọba mùsùlùmí lájọ́ wọn ti gba Islam ọba mùsùlùmí ni lájọ́ náà láti ń lo àlìkọ́dí ilé àlìkọ́dí ní adájọ́ sẹ̀ríà ọba ní máa ń yàn àlìkàlí ní wọ́n pè ní àlìkàlí ọ̀n bẹ́ẹ̀ dísìn odidi ọkọ̀ ilé kanu ní òun ló ti máa gbọ́ ilé àfa ilé ìmáàmù òun ló ti máa gbọ́ torí pé structure Islam ni wọ́n kà pé Olúwo ní emir ní yíwọ̀n amir wọ́n kà pé bẹ́ẹ̀ ni Olúwo yóò wè láwà níní wọ́n bá ti jẹ́ olúwa ìdáwà ni wọ́n gbọ́dọ̀ rí lórí ẹ̀ inú ìtàn tiwa òun náà ni pé ọba Alámúyè kò sí olóyè rẹ̀ tó gbọ́dọ̀ wá sí mítìn láàfin tí ò ní wé láwà ní pàápàá tí wọ́n mú láwà ní wá láti lé ẹgbẹ́ ògiri kan bẹ́ẹ̀ tó kàn fi àwọn láwà ní oríṣiríṣi kọ́ lọ mú láwà níbẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ oníjókòó sí mítìn gẹ́gẹ́ bí olóyè and then nínú ìtàn wa àwa nìkan láni tán wípé ìmáàmù àkọ́kọ́ àti tó kí dí àkọ́kọ́ táyà kírun lẹ́yìn ọba ni ọba gẹ́gẹ́ fúnra rẹ̀ lọ́kọ́ sí ìmáàmù ní Central Mosque yẹn gẹ́gẹ́ ojúbọ sí ní Central Mosque ojúbọ tó ti ń sòsà òsà tán kó wá láti fẹ̀ bẹ̀tọ̀ ọba lọ́pa ogbó ọba fúnra rẹ̀ lọ́pa ogbó sàyẹrẹ ọwọ́ ni wọ́n lọ kọ́ mọ́sálásí síbẹ̀ wọ́n fi ń pè ní mọ́sálásí ọba àwa nìkan láfẹ́ ìjẹ́ máa ń pè ní mọ́sálásí Central Mosque ìlú tó ń pè ní mọ́sálásí kí ni ọba torí ọba rìléètì mọ́ mosque orí ilẹ̀ ààfin ni ibi tí wọ́n kọ́ mọ́sálásí sí nígbà títí dé ni wọ́n ló pín sí méjì ìmáàmù àkọ́kọ́ náà tàn ní mọ́sálásí àti ní yídì ọba náà ni tí o dúpọ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ wípé olórí àwa mùsùlùmí nílẹ̀ káàró òjìire Olúwo ó jáde ó sì tàtẹ̀bọ̀ ó jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ṣe pé làkúndé inú kó ẹ̀yẹ́lẹ́bọ̀ ẹlọ́mú ọba yín ọ̀ nínú wálíyàdé mùsùlùmí láwa ọba tàwa ni ọba tó bá jáde pé mùsùlùmí lòun ìṣẹ́ tó pé mo jẹ́ ọmọ òwò rárá o wallahi alazim tó bá ṣe wípé kò ta gbòòrà lẹ́nu ká ti jáde àbíjẹ́ òwò kó kan nínú oko òwò lọ́ba ká ti jáde pé mùsùlùmí lòun ọba mi ni ó dàbí ìsìn náà Olúwo lè jẹ́ orí ni gbogbo ọba pátápátá nílùkulù tí ọba ti ṣẹbọ tó ti pera rẹ̀ ní ọba mùsùlùmí tó sì lóun ọ̀sẹ̀ ẹbọ àtẹ̀ríba fún tábà ti délu ẹ̀ tó bá fẹ́ á wà lábẹ́ rẹ̀ ni. mo sọ pé àwọn ọ̀bẹ náà kẹjà sí pé ẹ ṣe jẹ́ mufuti àwọn èèyàn ń sọ̀rọ̀ wọ́n tara gan wọ́n tara ebi ọba tí ilé ebi mufti tí ilé kéwù yàn ni àbá àfa yàn ebi kọmíṣánná mínísítà tí kọmíṣánná yàn ẹ jẹ́ wọ́n mọ̀ bátàn lọ bọ́ bá dánú tàn bọ́ bá ṣe gbọ́ nù tàn èmi ọba Olúwo lọ́yẹ̀ èmi ní mufti ọba Olúwo tó máa ń yan ìmáàmù àtàfà àlè kí wá lọ yẹn nìkan ní mufti ṣé yàtọ̀ sí láàrin àwọn méjèèjì ní mẹ́dánù gan ní fèdè gangan yàtọ̀ tó wà ń bẹ àdẹ̀jáṣe nítorí tàbí encourage ara tá a fi gba mufti àfẹ́ discourage ọba tó yẹ pé ó strange irú ọba bẹ́ẹ̀ sí kí ni ó yàtọ̀ káà sọ pé àgbà nígbà pé àwa náà fẹ́ kí nǹkan tó yóò dìde ní sáàyàn ọba míì ni ìdílé tí jọba nínú àwọn ọba tí wọ́n jẹ naturally nílẹ̀ káàró òjìrè ìkan sì yarí ń bẹ̀ láti bí 100 ọdún ọdẹ kọ́ mọ́sálásí ọdẹ kéwú ọdẹ lọ jẹ lèmọ́mù Amirul Mu'minin ní gbogbo mùsùlùmí tí ẹ̀mí ẹ bá da tó mọ tó ń ṣe tí láàkáyè rẹ bá pé tí ọ̀sẹ̀ gan bẹ́ẹ̀ ibikíbi tó bá rí kò ti dìde ebi Sókótó ní Usman Bono Fodio wà tí gbogbo ilẹ̀ Haúsá ti wà lábẹ́ rẹ̀ tó sì ń gbà fún dèsìn ní ìgbà fọ́ àjọpín ní ọ̀rọ̀ mọ̀nàfíkì ni tàbí aláìgbàgbọ́yé gbogbo wa lẹ́ẹ̀ká gbà fún Olúwo kí n tó tó yàn àmúftí kó tó yàn àmúftí láti dúró tì kó dàgbà tó yàn àmúftí àtúláàfẹ́ àfa àwa ló ní àgbà láti gbà pé tó bá yẹ lómi tí ọba wa ṣe tọ́yẹ kó ṣe ẹ gbọ́dọ̀ bí ìgbà náà dáadáa lọ́gbà á sì gbọ́ sáfà wà lẹ́nu. pẹpẹ fẹ̀gàn rẹ lẹ̀ báàbà fẹ̀gàn lẹ̀ ó ní ọ̀gbà ìta ṣe ṣé káwọn àgbà tiẹ̀ ni. ó dúró níbi tó lóò dúró sí oní sanfi lọ́wọ́ ni ó fẹ́ pé tí wọ́n náà bá ti ṣe nǹkan tó ọba ti fi lọ́wọ́ káwọn náà mẹ́ta sí i. ìwọ tó sọ bẹ́ẹ̀ gbà pé kò sí ilé ayé tó èkú ẹnìkan ò ní dìde support yẹ láíláí ìdáhùn náà máa sọ gbọ́dọ̀ tí wọ́n náà sọ ni wọ́n á fi lọ́wọ́ kí ló tán fi jẹ́ tó fi sọ fún wa ṣe ìlú ọjẹ́ mọ́rú pẹ́sà bẹ́ẹ̀ tí ìbá ti pé kàmá ṣe èèyàn ìlú tó fọ́nká tó dàrú àfáàyín mélòó ló bá dáwà débi tí Usman Bono Fodio bàdé Usman ṣe dáwà ó pépè ó sì gbé ìjọba Islam dìde àfáà kankan nílẹ̀ káàró òjèrè láti 104 ọdún kí ọba Olúwo tó máa jọba bí 2 ọdún ni wọ́n ti gbúrò pé mùsùlùmí ti wà nílẹ̀ káàró òjèrè
wọn kàn nílùú kan specific, wọn ní mọ́sálásí kan specific, kódà wọn bá láyé ibi kan tẹ́tí kírun ìtọ́ gbajúmọ̀ jù pé ọba gba Islam ó sì kọ́ mọ́sálásí number 1 rẹ̀ tí ò sí òsì kàkà ṣáájú ẹ̀, òun náà ní tó ṣẹlẹ̀ ní 16 kankan yẹn, iná ní Olúwo number 1 ọba kan ṣáájú ẹ̀. làgbà pé gbà tó ti wá dìde báwọn kí ló dé tá àfàgbà kájọ kóra wájọ kájọ wà lójú kan náà tó bá ní wò fi lọ ń wò sì ti ṣẹlẹ̀ wọ́n lọ fi lọ wọn báyìí àbá da tó fẹ́ jẹ olórí alórí ni wọ́n wá lórí àwọn òjò lórí tábà jẹ olórí àní gbà fún ẹnìkan tí olóhùn kan dìde tí àwa tajà lùsùn náà Sàlàfí tá a máa fi tako èèyàn ọmọ ẹ̀ lára Olúwo ṣùgbọ́n nǹkan yóò tó tí èèyàn fi máa tako olórí tọ́lá níbi tá a bá rí mistake lára olórí ká ṣe sùúrù ni ìní háìhá ìyàwó mi bojú gbogbo ìyàwó mi tí Olúwo bá ní àwùjọ kọ́kàn bo ara rẹ̀ kò bójú tí wọ́n àtọ́rí bojú tèmi náà pé kìí ṣe lórí ni ibi tó ti yàtọ̀ sí wa ń kò tó nǹkan tẹ́lẹ̀ sọ pé kìí ṣe lórí kódà kò tó jẹ́ nǹkan mi tó tún le jù yún lọ mọ́dámà pé ètò burú jù ó sọ pé kò sí ti jẹ́bọ ó sì jẹ́rìí pé la ilaha illallah Muhammadu Rasulullah ó sì bá wa kírun ní ààfin Olúwo lónìí wọn gbọ́dọ̀ mu ọtí àfihàn olórí bẹ́ẹ̀ wọn ò bí ọdá kó mu ọtí tó wá sì dàsìkò oorun gbogbo tẹ́ bá ń ṣe kẹfì ilẹ̀kẹ́ lọ kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o bá ti ń pàtàn ìyẹn lè hàn ní support ẹ̀yin mùsùlùmí ọba tẹ́ bá ní ìdí ọba mùsùlùmí olórí mùsùlùmí o tí orí ìdí ọ̀dàrú o tó dá gbọ́dọ̀ lẹ́nìkan tí a máa ti síwájú pé olórí wa ní kí a má bàa jẹ wá a dẹ̀ gbọ́dọ̀ moderate ní ìsìn àwọn ọba tó jẹ́ mùsùlùmí náà wọ́n ti ń lẹ̀ pọ̀ mọ́ Olúwo wọ́n ti lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ náà wọ́n sì fi Olúwo síwájú ìwà ń tiẹ́ bàbá àfà ṣé ìṣọba lẹ́yìn ni àwọn ọba tó jẹ́ mùsùlùmí gidi tí wọ́n dá wọ́n ti ń lẹ̀ pọ̀ mọ́ Olúwo wọ́n ti ní association tiẹ̀ wọ́n ti jọ ń ṣe papọ̀ wọ́n sì ti Olúwo síwájú ìwà ń tiẹ́ wọ́n máa pọ̀ sí láàmú gbàdúrà èyí ọba yòókù tẹ bá jẹ́ mùsùlùmí tẹ́ ń fara pamọ́ ọ̀yá ẹ̀wá mọ́ ọjọ́ Olúwo lẹ́yìn náà tó kẹ́yà alálàáfà àwọn alálàáfà kan jẹ́ ní Ọlọ́run bí bàbá wa Tajudeen Al-Adabi olórí gbogbo alùsùn náà nílẹ̀ káàró jẹrẹ wọ́n ti wá bá bàbá Olúwo wọ́n lẹ̀pọ̀ mọ́ àgbà ọlọ́ba ìwé ń tiẹ́ wọ́n àfa wa lálálálá tí wọ́n jẹ́ àfa àgbà tẹ́jà àfa àfa Dr. Azarawo bàbá wa Al-Wazir Dr. Abdulaziz Dr. Dawood Abdulbaki Muhammad Professor Khidr àtàwọn professor míì láti ìlú míì gbogbo àwọn àfa àgbà tẹ́mi rí tẹ́ dá gbogbo ọ̀nà gbà fún Olúwo bàbá ìmọ̀ ẹ̀ lẹ́yàánú gbà fún Olúwo wọ́n ní ẹnìkan tẹ́kẹ́ wọ́n fi lọ àwọn gbogbo wọn kì í tiẹ̀ nígbà àwọn wíni pé gbogbo wa ká wà lójú kan náà kódà kó lórí wa kọ́ má dáa tó wa pé ó ti ẹ̀jọ̀ lórí tí gbogbo ó jọ papọ̀ mọ́ wọn ibi tá a ti lò ẹgbẹ́ mi tá a ti lò tá a fi jà fún ẹ̀tọ́ Islam ó pọ̀ kọjá káwá mọ́ sọ pé àti ìra àwọn kankan lára rẹ̀ àbí mo ní rísì kan gbàgbé gbogbo rísì rẹ̀ a ní ìdí ọba kan káàtì síwájú náà ni wọ́n ń sọ ní ìsìn wọ́n ń pè ní ìsìn wọ́n ń ta lórí Yorùbá ọ̀ ní àbí Aláàfin ẹgbọ́n ta wá ní ìsìn àwọn tó dúró pọ̀ ní wọ́n dúró òṣèlú burúkú tí sì ń mẹ́mẹ́rì tí ẹ bá gbà pẹ́yọ̀ ní ajẹ́pẹ́ gbogbo Yorùbá ẹlẹ́bọ ní àná mo fi sọ fún Aláàfin declare o mọ́ pẹ̀lú àrẹ lẹ́bọ̀ tó wá tá pẹ̀lú àrẹ lẹ́bọ̀ ó yẹ sí lórí tí a o impossible mọ́ sì pẹ̀lú àrẹ Christian lápẹ̀lú àrẹ Christian pẹ̀lú àrẹ tó sọ olórí ọmọ Yorùbá mọ́ ọ̀rọ̀ ajá Aláàfin tó jẹun ọ̀rọ̀ ajá Aláàfin tó jẹun tó bá pẹ̀lú àrẹ ní mùsùlùmí bí bàbá àdán náà ṣe máa fa kí ó tó rí ìjọba ṣe èyí ò mẹ́sẹ̀jì sí bàbá wa Aláàfin Abdulhakeem ló kọ rẹ máa wá mọ́sálásí dáadáa ọba mùsùlùmí lọ́sùn bọ́n yẹ ṣe ọba Islam because ọba Aláàfin ò ní structure Islam kò ní àlùkọ́dí kò sí irú tó lù ò sí rí ìwé láwà ní Olúwo máa ń wé láwà ní Olúwo ní àlìkálí Olúwo máa dìkílà rẹ̀ pé ọba mùsùlùmí lòun nínú ìtàn wọn títí dé ìsìn ìwò tí ò tún rí ogun ọ̀jàwó rí pé ìlú àlàáfíà ní ìlú Islam àmọ́ ká pé Yorùbá generally wọ́n fẹ́ mọ́ sọ gẹ́gẹ́ bí Yorùbá generally ìwọ Aláàfin tó bá fi lè dìkílà pé ń kálukú ọmọ sí tiẹ̀ ẹlẹ́bọ̀ ṣẹbọ mùsùlùmí ó ṣe mùsùlùmí Christian ó ṣe Christian àmọ́ ọba Aláàfin ni a jẹ́ pé gẹ́gẹ́ bí ìtàn ọmọ Oòduà gidi ni ọlọ́tọ̀ tó bàbá rẹ̀ Aláàfin bàbá rẹ̀ tí sí bàbá gbogbo wa bàbá rẹ̀ kò lẹ́sìn kankan o gbogbo ẹbọ yìí gbogbo ògùn lákàáyé tí ń ṣe ọya tí ń ṣe ọmọ àwọn ẹ̀gbọ́n ọmọ kú wa kan ní o ọmọ náà jẹ́ fún bàbá rẹ̀ Aláàfin bàbá wa Oòduà kọ̀bọ̀ Ṣàngó kọ̀bọ̀ ògùn lákàáyé kọ̀bọ̀ fún àkọ̀bọ̀ kankan ìgbà tó dé fẹ́ ọ̀ọ́ni ní ń ṣẹbọ ọ̀ọ́ni ní ń ṣẹbọ ó sì yàn ó wà pẹ̀lẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ ó sì rí bàbá ti wá tọ́sẹ̀ wá kalẹ̀ èyí sóhun lọ́dá òsà kankan kalẹ̀ fún wa àwa láyà sí bí òsàhùn láwọn kan yà síbẹ̀ Aláàfin táwọn fẹ́ sọ tí jòdòdó ọ̀rọ̀ ó kì í ṣe Ṣàngó kì í ṣe Ṣàngó nìkan lọ́mọ kí ni Oòduà dúró gẹ́gẹ́ bí bàbá rẹ̀ tó bá pẹ́ àrẹ ní mùsùlùmí àwọn mùsùlùmí tó respect ẹ̀ pé olórí gbogbo ṣe ìpínlẹ̀ ìsìláwà pé Olúwo lórí àwọn mùsùlùmí kan ni Olúwo náà gbọ́dọ̀ sọ pé òun lórí àwọn Christian òun lórí àwọn ẹlẹ́bọ no olórí wa láwa mùsùlùmí lẹ̀ káàrò jẹ́ that is Islamic structure so wà Aláàfin tó bá ní ìwọ gangan ipò bàbá rẹ̀ lọ fẹ́ wà àjẹpọ̀ mọ́sọ̀ọ̀sà kankan
yóò àwọn mùsùlùmí náà àárọ̀ gbà pé ìwọ lọ rólé bàbá rẹ tí sì bá pa fún gbogbo wa ọba sì ní bàbá rẹ yes ọba bàbá rẹ yes báwa mùsùlùmí ní olórí torí pé olórí wa tọ́jọ́ mùsùlùmí hùn ní tó fi jẹ́ olórí fún wa rí pé òun ni yóò mọ bá wa sọ̀pọ̀tì kùránì àtàdísì tá à ń tẹ̀lé bàbá rẹ aláàfin òun ò lè tẹ̀lé kùránì àtàdísì àbá ní kí aláàfin náà máa jẹ́ olórí àwa kí ni o mùsùlùmí àti yorùbá yòókù ṣùgbọ́n kò ní tẹ̀lé kìtàbù àti kí ni o àti súnà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yà olórí ẹ̀yà yorùbá á gba aláàfin sí olórí ẹ̀yà yorùbá á sì máa fún ní àpọ́nlé rẹ̀ kìí sọ ní wọ́n ní olórí àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn ọ̀ràn yín àtẹlẹbọ tó bá gbà ọgbọ tó lọ ṣe dáwà ẹbọ fún lọsàlẹ fún pé máa wá gba ẹbọ o sì gbà mí ní ọgá àwọn àmọ́ àwọn mọ́sálásí làwọn máa ń lọ àwọn ilé ọdẹ ẹbọ olúwo ni ojú mọ́sálásí olólórí wa kì í sọ ni. ó kílíà ẹ má ṣàbòsí mọ́ ọmọ pèmí sí rọ́bìs kó fẹ́ gbà olùfẹ́ pèmí sí rọ́bìs mélòó gan ni yín gan lẹ́yìn tẹ́pẹ́ ẹbọ 10% ní kírísítẹ̀n pọ̀ jù yín lọ àwọn mùsùlùmí pọ̀ jù kírísítẹ̀n lọ kí wọ́n lẹ ẹ̀yà àti kírísítẹ̀n papọ̀ ẹ̀ tó àwọn mùsùlùmí tá a jẹ́ Yorùbá. ìpèsè tó a fẹ́ pèpè lásìkò ni pé kí Yorùbá mùsùlùmí kó ti ọba kan tó bá pera rẹ̀ ní mùsùlùmí tó tó ọ̀nà dání kó ti síwájú tẹ́ wá sọ fún mi ọba tó ní bùtàn ju olúwo lọ ní tẹ̀sílám àbòsí ìwò lẹ́fẹ́ sí ẹ mọ́tò nípa àkọ́kọ́ sọ àdójọ pé wọn ọ̀yàn yìí kẹ́ wá sàbòsí ẹ má sàbòsí bá 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 ìṣọ̀kan nù tó wá dé àwọn àdúró dé ìwọ̀kọ̀ papọ̀ wọn akíṣọ̀kan tó dé olúwo lórí wa tó bá yá gbogbo ẹni tó bá lóòótọ́ tó bá fẹ́ràn òótọ́ yóò máa jọ ìwà lé lórí ètò ó tóbi báyìí lọ yóò tóbi tí north tí sultan ń darí gbogbo ọba tó jẹ́ mùsùlùmí ní north olúwo náà máa dá gbogbo ó ti bẹ̀rẹ̀ àwọn kọ̀ọ̀kan wọ́n ti ń join èyí gẹ́gẹ́ àwọn èèyàn márùn mẹ́fà kan mọ́ wọ́n ti ń pọ̀ tó wọ́n bá tó bá ti wà ń lù kan tó bá fẹ́ pọ́nra rẹ lé tó sì jẹ́ mùsùlùmí gbé hàn pé mùsùlùmí ni ọ́ join àwọn olúwo sọ pé kò ṣẹbọ tọ́lá ní ọjọ́ wà àyèsè mùsùlùmí Rasaki mọ̀ ló kọ́ mi àmọ́ àjọ máa ṣẹbọ náà nígbà pé ọba yọ ìsara wa a sì ní gbà fún ọ mùsùlùmí wá gbà fún ọ pé ní mọ̀ ní kì í lágbọ̀yé tọ́ba lágbọ̀yé ọmọ pé bóun ṣe gbà fún ọ lásán gbogbo ẹ̀sìn olójú bàjẹ́ ẹlẹ́bọ ò lè jẹ́ olórí fún mùsùlùmí that is the reality táwọn fẹ́ kílẹ̀ tó ń pa bẹ́ẹ̀ Ọọ̀ni olórí àwọn ẹlẹ́bọ Olúwo olórí àwọn mùsùlùmí àmọ́ ẹ̀yà gbogbo Yorùbá àtọ́jẹ́lẹ́bọ àtọ́jẹ́ mùsùlùmí o ọgẹ́nìsẹ̀ bàbá wa ọmọ bàbá wa tó ń jẹ tó gbadé bàbá wa tó ń rólé bàbá wa lẹ́yà wa ẹ̀yà wa ni o kì í ṣẹ̀sìn wa o kì í ṣe olórí wa bí ẹ̀sìn o ó jẹ́ nìsín ṣùgbọ́n olórí ẹ̀yà wa kì í sọ ní o olórí ẹ̀yà wa òun náà ní kíni Aláàfin kílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ mo sì fẹ́ fún yín nímọ̀ràn yín tẹ́ ẹni wọ́n jọ ń jà ẹ má wulẹ̀ jẹ́ wọ́n jà olórí méjìlá jọ ní olórí kan kì í ṣe ọmọ bàbá wa Ọọ̀ni wọ́n bá wọn ran wọ́n bá wọn ń lé Ifẹ̀ ni ẹ lọ tútàn wò ìkejì wọ́n sì ń ṣẹbọ kí Oòduà tó dé òun náà sì kò di ẹbọ òun chance tó fún un tó fi dúró lé Ifẹ̀ ó ní pé àwọn ọmọ Oòduà kó ń bẹ àwọn ọmọ Oòduà tó wá kó bẹ́ẹ̀ gbé wọn lọ àṣẹkùbọ wọn Aláàfin gbogbo ẹ̀lú kílíà Aláàfin lórí ẹ̀yà Yorùbá ọba tí Yorùbá bá ń jẹ gbogbo wọn pátá bẹ́ẹ̀ Aláàfin wọn wà ìwé ẹ̀sìn tó bá dé ọmọ ẹ̀sìn ṣùgbọ́n kí Aláàfin tàbí kan yí pé jahal Islam wà jahal akọ òdodo dé Islam dé ọba kakọ́lé náà ló dìde lónìí Islam yẹn òun dóòtì tó ń lọ lórí àwọn mùsùlùmí takò ọ́ àmọ́ tó wọ́n sọ pé Aláàfin olóṣèlú kankan ju ẹbọ lọ lórí Yorùbá náà ní ọgẹ́gẹ́ bí ìtàn ni o ṣùgbọ́n lọ́dọ̀ wá ń bè àdìgbàfọ̀ kankan àní sí lábẹ́rẹ́ rárá àfi tó ọba ṣẹbọ tọrẹ bọ ìdọ̀tí ni ẹ má tara yín jẹ ẹbọ lọ́kọ̀ sí owó máa jí ọmọ gbé máa fi ṣògùn owó tó yẹ bíbélì wọn kà sí ní àdúgbò àní tí ó fi fún ẹ jáde ìtẹ́gbẹ́ gbálé lórí ọ̀fọ̀ ni wọ́n pa sí ní ẹ̀dáhùn rẹ̀ àdí sáàmù báìbù wọn kà sí àdúgbò àní gbogbo gbọmọ tó ń gbọmọ tó fi ṣògùn owó ìlànà kíni ìlànà ẹbọ ni tó gbádà wọlé láìkẹ ẹbọ so bàbá wa Aláàfin Abdul Hakeem wọn kà sí wáàsí fún yín ẹ má dìklẹ̀ ẹbọ ẹ sì má gba yín Ṣàngó dágbà yín Ṣàngó àwọn Ṣàngó lẹ bá lọ gùn ẹ kàn rí dípò ara yín ni so ẹni àpọ́nlé ni yín olórí gbogbo àwa ìran Yorùbá ni yín Ọọ̀ni olórí àwọn ẹlẹ́bọ àtàwọn ìran wọn nílẹ̀ Yorùbá ẹ̀gbọ́n mi nìsín so tẹ́yìn náà bá sọ pé ẹlẹ́bọ lẹ́yìn náà ẹ̀yà abẹ́ sábẹ́ Ọọ̀ni o dáàdì wáyé lẹ́lẹ́bọ Ọọ̀ni senior ni o because dáàdì wa ti ṣe Oòduà wọ́n bọ̀ ní lórí òòsàn yẹn ni o òòsàn yẹn náà fẹ́ gùn síhùn àdé reality mo sọ ìwọ Aláàfin tó dé yìí sọ́ọ̀nù pé Aláàfin tó lọ wọ́n mọ Kùránì o ó dàgbà wọn kàn bẹ́ẹ̀ tó kọ́ parí Kùránì nǹkan kan tẹ̀lé níyì lọ́dọ̀ àwọn mùsùlùmí ó dàgbà kọ́kọ́ pé òun ìṣẹ̀lẹ̀bọ àmọ́ bá gbogbo Yorùbá iná lòun àgbàbẹ̀ torí bàbá yín lọ bàbá gbogbo wa ẹ̀yin náà lẹ́sìn jọba wọn Láláàfin kàn yín ẹ̀yin náà lẹ́láàfin ẹ̀yin lẹ́ládé Ọọ̀ni ò ní adé ọmọ Yorùbá òòṣà ni wọ́n máa bọ that is the reality kì í sì ṣe ọ̀rọ̀ àrífín mo ti wáyé àpọ́nlé dandan ni ó wà fún Ọọ̀ni nítorí pé Ọlọ́run ló fi sọ̀rọ̀ ní ẹ̀gbọ́n mẹ́sàn ṣùgbọ́n tá bá ti di bí ẹ̀sìn èso lórí wa ẹ̀sìn làwọn sí ilé ayé èso lórí wa Ọọ̀ni òkè olórí àwọn jàmá àwọn ẹlẹ́bọ ni wọ́n àná ẹ̀gbọ́dọ̀ rí Ọọ̀ni fíó gbẹgbẹ́ máa rí wọn fíó ilé ti kàn ní pé àwọn náà gbọ́dọ̀ sọ pé àwọn máa sọ fún wa pé tàbá ìlàsì àbíkọ́ máa pe ra àwọn olórí wa ọ̀sẹ̀ tó tó lẹ́yìn ẹ̀ o àwọn olórí ẹbọ ẹgbẹ́ yẹn ẹ̀dẹ̀ ju 10% lọ òṣèlú lọ́sọ yín di bẹ́ẹ̀ ṣe eré wù yóò wá sí òṣèlú tẹ̀lé ń jọ́tẹ̀ ìwọ̀n mùsùlùmí sì unite àbọ̀mọ Yorùbá unite òṣèlú máa padà sí ògo Aláàfin
bẹ́ẹ̀ náà òṣèlú yóò padà sí ògo olórí mùsùlùmí ọba ajẹ́pẹ́ olórí mẹ́tàlá nílẹ̀ Yorùbá ó sì lálàyé ẹbọ tí àwọn ẹlẹ́bọ tí bàbá wa Oòduà bá nílé Ifẹ̀ ìran wọn ní Ọọ̀ni àdínà rẹ̀ máa jọ ní rẹ lọ ṣùgbọ́n bá wọn sọ pé wọ́n lọ lórí Yorùbá rárá gbogbo ọmọ Yorùbá tí Oòduà bí wọ́n kò lè Ifẹ̀ wọ́n làwọn lọ nígbà náà bá kù tí ọ̀rọ̀ tọ́rọ̀ gì náà ni kí wọ́n kò lè Ifẹ̀ sí nítorí wọ́n kò lè Ifẹ̀ ló jẹ́ kí Ọọ̀ni ó gbé orí jáde that's reality bẹ́ẹ̀ àwọn nù àwọn ọ̀nà tí wọ́n ń dá Ọ̀yọ́ lẹ̀ Ọ̀yọ́ mẹ́fà ló ti tú the last Ọ̀yọ́ ló wà ní ìlú Ọ̀yọ́ yìí tálàfin darí tó dáwọ́ sọ̀tàn olórí ẹ̀yà Yorùbá generally Aláàfin àlàyé kejì nù àmọ́ Ọọ̀ni olórí àwọn ẹlẹ́bọ àwọn ìṣẹ́ ẹlẹ́bọ bàbá Ọọ̀ni àtẹ̀yẹ ẹlẹ́bọ sọ́sọ́ àwọn ìṣẹ́ ẹ̀yìn ẹnba lọ́dọ̀ wa bá aṣọ àwọn ẹnba kúrò nínú Islam tó bá bọ́ sí ọ̀dọ̀ ẹlẹ́bọ olórí burúkú ni ọmọ náà jáànàmọ́ ni báwo ló ṣe possible kẹ́ máa fi orí burúkú àti jáànàmọ́ lọ wa àwọn ọ̀sẹ̀ bọ̀ so olórí àwọn ẹ̀yà Yorùbá generally àwọn ọmọ tọ́sẹ̀kù náà nù Aláàfin ẹ̀yin lólórí gbogbo àwa ẹ̀yà Yorùbá tí wọ́n ká pé nígbà tá a ti gbẹ̀ ẹ̀sìn yàtọ̀ àti mọ̀nà ẹ̀sìn sí tóbi ju gbogbo kan lọ àti olódodo olórí ìtawà wà ní kíni olúwo tó jáde lórí wọ́n bá jáde àwọ̀ ẹlòmíì tí ó jẹ́ olórí fáwọn mùsùlùmí láyé mùsùlùmí kan láyé kò ní fi ara rẹ̀ sábẹ́ Ọọ̀ni láíláí wọ́n fi ara rẹ̀ sábẹ́ Ọọ̀ni náà jáde mọ́ ní owó tó àwọn kan tá a fẹ́ kílẹ̀ àníyẹn tó bá ti pé ìjàmbá wà ń bẹ èpè wà ń bẹ sẹ́wò wọ́n mọ̀ pé èèyàn ló ṣépè fún èmi tẹ́ ń sọ lónìí pé wọ́n tẹ́ máa ń ṣe tẹ́ máa ń ṣe gírígírí mo máa ń sọ fún ọ lónìí pé tó èpè rẹ̀ ń sẹ́ mo fún ọ ní ọ̀sẹ̀ kan ọ̀rọ̀ rí ọ dàrú that's the reality a ní làkúndé nìkún ẹ máa ṣẹbọ yín o àwọn ọba yín ṣẹbọ sọ àwọn pé àìlólórí adolúgbà tó fẹ́ lẹ́bọ ní ọ a sì ní ọlọ́ba kan ṣoṣo tó dìde nílẹ̀ káàró ìdíire gbogbo èèyàn ló sì mọ̀ ó sì ní background tó nítumọ̀ ó ní history tó nítumọ̀ di ìsìn ọba aláwà ní di ìsìn bá bá jẹ ọba níwò dọ̀tún aláwà àkọ́kọ́ rẹ̀ láàrin alólórí ibùsùn nínú bí ọba sódodo reality lè yún náà ẹlẹ́ẹ̀kẹta kọ àdẹ̀lẹ́dì náà reality àwọn ọmọ ojúlówó bàbá wa tó wá láti Maka ẹ bá ló wá láti Egypt láti Maka tó lọ Egypt láti Egypt ló ti wọlé Yorùbá àwọn ẹlẹ́bọn tó fẹ́ máa pàtàkì pé ara kò rí báwo àti wọ́n sọ fún wọn ní bàbá wọn àwọn bàbá tó máa bó ṣe dédé wọ́n ní sẹ́yìn ló fi bọ́ọ̀lẹ̀ láti ojú sánmà nígbà tó wá kúkọ̀ wá mú sẹ́yìn náà kó tó fi gbókù ẹ̀ lọ sí ìkejì àwọn nígbà tí bàbá wa tó bá jábọ́ láti sánmà tó bọ́ọ̀lẹ̀ láti sánmà pẹ̀lú chain àwọn ọmọ náà sẹ́yìn àwọn bọ́ọ̀lẹ̀ chain tààrà láàánú wọn fi wálé ayé àjọ pé bí àwọn aláṣẹ ilé agbọ́dọ̀ sí kíni àwọn ohun dáadáa àwọn ẹlẹ́wọ̀n wọn mọ̀ òwe kankan wọn lajú wọn fọ́nù ilẹ̀ bẹ́ẹ̀lù wọn ní Ilé Ifẹ̀ ní ojúmọ́ ọmọ tí sí kíni láìjẹ́ tó ọmọ geography kẹ́yìn sí proof lágbàáyé ẹgbẹ́ sórí gọ́ọ̀gù kan máa fi ń ṣe ẹ̀yẹ àbí ẹgbẹ́ sórí Facebook pé the science of Yorùbá wọn náà ni pé ilẹ̀ ìwòlé ayé Ifẹ̀ ló ti bẹ̀rẹ̀ ìpẹ́ ní lórí omi adìẹ wa ń tàn iṣẹ́ à ń tàn báyìí ìwòlé ayé tí wọ́n rí àwọn ẹlẹ́bọ̀ táwọn ìrè tẹ́ni àwọn àtẹ̀lé àwọn olódò tẹ́ni àwọn àtẹ̀lé àwọn bọ́n ti wọn ò ní lẹ́tà o àwọn ẹlẹ́bọ̀ yìí wọn ò ní lẹ́tà bẹ́ẹ̀ sí wọn ò ní ABC èbó ló ní alibata sa làwa sí kíni làwa mùsùlùmí ní ẹ̀yin ẹlẹ́bọ̀ yẹ mú ṣe iná wa kílẹ̀ yìí ní ABC tá a yọ ABD Yorùbá ń bẹ̀ àwọn Christian ló ní alibata sa àwa mùsùlùmí la ní kí ni contribution ti nínú education ṣé ẹ̀yin kọ́ lẹ́ni contribution bíi arìgìnà àfẹ́rí ẹgbẹ́ lórí ẹlẹ́bí bọ̀gún ẹ̀yin kọ́ lẹ́ni gbogbo àwọn contribution yìí gbogbo tí lẹ́yìn wà tí ń dàrú lónìí tẹ́ ń pààyàn ebi oògùn ni pásítọ̀ tó ń pààyàn sí ṣọ́ọ̀ṣì àti ìbẹ̀lẹ̀ mọ́mú tẹ́ ń kápá èèyàn mọ́ lọ́wọ́ ebi ọ̀dọ̀ yìí ni wọ́n yà lọ wọ́n wá sí ilé sọ́dọ̀ nígbà tí wọ́n máa ẹ̀sìn wọn tẹ́ ń sí wọn mọ́ tí pásítọ̀ bá mẹ̀sìn rẹ̀ níbo ló ti wà nù báìbù pé kó o pààyàn sínú ṣọ́ọ̀ṣì tí àfa bá mẹ̀sìn rẹ̀ níbo ló ti wà nù kọ́ránì pé kó o pààyàn sí ẹ̀sìn méjèèjì ẹ̀rọ ta pé kó pààyàn bẹ́ẹ̀ tẹ́ sẹ́yìn lẹ́bọ̀ lẹ́bi náà rẹ ẹ̀yin lẹ́mọ́ fi hàn rúbọ tẹ́ bá fẹ́ ṣẹbọ yín èyí láti pé òròlé obìnrin èèwò tọ́lá wo akúpi kankan ẹ̀yin lẹ́nu pé ẹ̀yin ní ó dára àdájọ́ bẹ́ẹ̀ yóò eégún ẹ̀yin ní gbogbo àwọn ritual àti ìṣẹ̀lẹ̀ tó ń pa yẹrẹrẹrẹ tí wọ́n dún yàn tó ń lo ẹ̀jẹ̀ tó Ramani Ìlọrin ọ̀dọ̀ yín lọ́yà Ìlọrin yín lọ́tẹ̀lé ọ̀tọ̀ ni pé student kọ̀ mọ́ syllabus yẹn kọ ọba fèlè ọba mákìadé ẹ̀ná irú wọn ni bí irú Ramani yẹn àbí àfàtẹ kápá ẹ̀kọ́ student tó fèlè nìkan mọ́ ẹ̀sìn rẹ̀ ọ̀tọ̀ wá ní kí ni ríìlì ẹ̀sìn gangan kí lọ yà lọ ẹ̀yin lẹ́lẹ́bọ ẹ̀yin lẹ́ni pààyàn àwọn òòṣà tí ilẹ̀ máa kiri àwọn òkè dáadáa bí kẹ́ ẹ sọ pé gọlákà ayé olómílé fẹ̀jẹ̀wẹ̀ ọ̀làsọ́lé fímọ̀ búra ṣé èèyàn gidi lídà gidi ustaz gidi mẹ́tọ̀ gidi olórí gidi ni olómílé kó fẹ̀jẹ̀wẹ̀ èyí èèyàn ọ̀làsọ́lé fímọ̀ búra ṣé ọ̀dà kí èèyàn gidi kọ́ lásọ tí ọwọ́ wà lọ mú ìmọ̀ ọ̀pẹ kọ́ máa fi wé ara ṣé yóò nọ́mà ẹni Ọ̀ṣun àbí ọba obìnrin di odò bóòlù èèyàn kan sì lè di odò ọwọ́ ní nígbà tó wò bí mọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wá fẹ́ máa tọrọ ọmọ ẹ bá máa tọrọ ẹ lọ́dọ̀ òun tó ń nígbà tó ń bẹ wà láyé òun tọrọ ọmọ òun wọ́n ọmọ Ọlọ́run òfó òun ká máa tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ gbogbo káyọ̀ lọ́rọ̀
kódà ẹ̀ nìtàn gan gbogbo tán lẹ́yìn Yorùbá pátápátá ló forí gbára wọn bí ìtàjàkújàkú rédèrèdè gbogbo rẹ̀ bẹ́ẹ̀ yọ wọgbó lọ báyìí nígbà tẹ́ ẹ bá rí àwọn àtẹ̀lé tàn yín tẹ́yẹ lẹ́bọ̀ pa fún wa ìyẹn wọgbó lọ ẹ wo àwọn ọmọ bàbá tàwa o àti mẹ́kàlì tí ń bọ̀ bóyá gbà náà Egypt kọjá ó sì wà lẹ̀ Yorùbá ó sì bá àwọn olóòṣà àwọn ọba mẹ́rìnlá kọ́ni àbí mẹ́rìndínlógún ọba wọn nífẹ̀ẹ́ nínú wọn náà àwọn ọ̀ràn tó bá ń fẹ̀ yẹ òun náà lọ ní nítorí pé àwọn ọmọ rẹ̀ ojúlówó wọn kú ònífẹ̀ náà àwọn ọmọ ọba ní ọba máa jọba lọ àmọ́ wọn kú ònífẹ̀ lọ́jọ́ kí ọ̀nà ọmọ jẹ tó ń pa bí àdínà hàn ní pé ìwọ ló lórí òṣèlú lè gbé ọ lé alórí òṣèlú àmọ́ tàn ò lè change ọba tó bá tàn mú tó bá bàbá wa mu òun náà lọ ní olórí ìran wa òun ló yẹ kó jẹ́ olórí ìran wa bí ọba sì wà lórí bó ṣe wà tó bá yá tó bá gbéjọba dé ìjọba wọn dá padà sí kíní ààyè rẹ̀ ó wá dá padà bẹ́ẹ̀ kò dá padà bẹ́ẹ̀ wọn ti lẹ́sìn kí lẹ́sìn wa Islam yẹn yàtọ̀ sí àṣà wa ó yàtọ̀ sí ìran wa ó tóbi jù ìran wa lọ ó tóbi jù àṣà wa lọ ó tóbi jù bàbá wa lọ ó tóbi jù ilé ayé wa lọ Islam yẹn nítorí pé nǹkan Ọlọ́run ni àṣẹ Ọlọ́run ni ó tóbi jù ọba tó wá jáde pé òun lọ bá òun sì dúró ti Islam kò ṣẹbọ táà sì rí ẹlòmíì tó ṣáájú ẹ nínú ìtàn àti nínú irú ọ̀rọ̀ náà ni Olúwo láfi ní òun lolo láfi ní pé òun lórí àwa mùsùlùmí Ọlọ́run yọ wá pẹ̀lú wa o mo rò bí aṣọ yé àbá aṣọ yé subhanakallahumma bihamdik wa nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk.